Wàsíù òun ṣèyàn burúkú o. Wàsíù jẹ́yàn kan tó yẹ pé tẹ́ bá ṣẹ̀ ẹ rí lójú ẹ̀ pé ṣẹ̀ ẹ máa rí ní ojú ẹ̀, kò jẹ́ dandan kó dénú orin. Tẹ́ bá ti rí ojú ẹ̀ ti mọ̀ pé àná Ọlásùnkànmí ó dà pé ó ní problem pẹ̀lú èèyàn kan, ẹ rí lójú ẹ̀. Àbó dẹ̀ ṣe wà yẹn ọ̀rọ̀ máa ń tètè tán kun ẹ̀. Wàsíù ní ẹ̀mí ìdáríjì. Wàsíù ó ní ẹ̀mí ìdáríjì, ó dẹ̀ ní ẹ̀mí ìkóyàn mọ́ra. Ó kàn yẹ pé tó bá ti ṣẹ̀ báyìí ó máa react ni. Ó lè máa lọ nu rẹ́kọ̀dù kó dẹ́ lóhùn but inú kan máa bí sí ẹ. So bí àwọn èèyàn ṣe máa ń rí ojú Wàsíù ń gbà mẹ́lẹ̀ lómi ṣe máa ń lọ ń jọ́ọ̀jì Wàsíù pé Wàsíù yẹn èèyàn burúkú ló ń jẹ́, irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn èèyàn wà ń sọ̀rọ̀ àǹdí Wàsíù tán jẹ tán mu lára Wàsíù tán gbádùn lára Wàsíù. Ẹ̀yin ti rẹ́ bí Wàsíù tó jáde síta tó ní pé kò ṣe fóun rí. Ṣé ẹ ti gbọ́ rí? Ẹni tó bá lóun ti gbọ́ pé fámìlì Wàsíù kan o bóyá láti ilé bàbá ẹni o láti ilé ìyá ẹni o tó sọ pé báyìí ló kó nítorí yẹn kó jáde kó wá sọ. Bá a ṣe ń sọ̀rọ̀ àwọn èèyàn tán benefit lára Wàsíù kò ń ṣe kékeré. Ẹ wo gbà táwọn èèyàn kan bu tán ní kò kọ́lé. Ẹnu ọjọ́ mẹ́ta mo wo fídíò kan tó ní pé òun kọ́lé sí Màgódò àti sẹ́rẹ̀ àwọn kan ní tó gètè rẹ̀ àtọ́ pé wọ́n wú àwọn ilé yẹn. Kò dẹ̀ sẹ́ni tó sọ fún, kò sẹ́ni tó gbọ́. Ó ní ọ̀rọ̀ yẹn dùn nínú ara ẹ̀ fúnra ẹni. Kò ké jáde, kò péjọba pé ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ má wo lé mi ìní kan gbà wo. Bá àwọn èèyàn sọ pé ó ti fi gbogbo ta tẹ́tẹ́ ẹ kò ṣe kíní kan kò ṣe gbà kò ṣàwo. So Wàsíù kò ń ṣe èèyàn burúkú o. Wàsíù ò ń ṣe èèyàn burúkú. Ó kàn yẹ pé tẹ́ bá ti ṣẹ̀ bá ẹ máa rí ní ojú ẹ̀, and I don't see it as a bad thing. Because I myself I have the same idea. Tó bá ṣẹ̀ mí màá jẹ́ kó mọ̀ kó ṣẹ̀ mí. Yeah, oníkàkú ló ní bó ṣe ń live life ẹ̀. Gbogbo wa náà lè rí bákan. Tó ẹgbẹ́ lómi ni Wàsíù ni kò ní dúró ti Barrister lọ́jọ́ kú mọ́. Ó láwọn kankan tó ṣẹlẹ̀ láàrin wọn là ń bọ̀ Wàsíù insist pé no kò sí bá a ṣe fẹ́ péré ajá tà ní pérí kòkò tá a fi ṣe omi la kọ́ máa tẹ̀ka tó tẹyan rìn pé no matter what happen ọ̀dọ́ má ní ni mo ti dìde. Ó fi ìbà yẹn fún Bàrí títí dọjọ́ kú ni. Tó ẹgbẹ́ lómi ni ìgbà tí Bàrí fi Òṣùpá jọba yẹn ó máa bá Bàrí fa bàbá wàhálà tó serious, ó máa bu ó máa ṣe so many things but no. Inú ẹ̀ ò dùn gbogbo nǹkan tí ọ̀gbẹ́ni ẹ tó fojú wọn rí inú ẹ̀ ò dùn but kò lanu kó sọ̀rọ̀ sí Bàrí kó sọ pé eku gan tó dá ilé ilẹ̀ náà ló ń jẹ́ dá, kó sọ bẹ́ẹ̀. Ó dẹ̀ make sure wípé òkè òun parí ìjà tó wà láàrin Bàrí àti Kollington. You see even ìjà yẹn òun gan wà lára nígbà kan tó náà support Bàrí. Tẹ́ bá lọ gbọ́ àwọn old record wọn òun náà support Barrister. But at the end of the day ń pẹ́ bá ṣe ń dàgbà sí là ń gbọ́n sí àwọn náà dẹ̀ rí i pé no níbo là ń lọ. You see so Wàsíù kò ń ṣe èèyàn burúkú, ó kóyàn mọ́ra. That is why táwọn guys tán fi ń tẹ̀lé ẹ wo Ṣẹ̀fíù Àlà bó ṣe wà yẹn. Ọlọ́run ní jẹ́ kí Wàsíù pààyàn. Tí Wàsíù bá pààyàn tójú ẹ̀ pa Ṣẹ̀fíù Àlà máa dúró ti dọ̀la ni. Kò ní sọ pé Àyìndé ṣe nǹkan tí ò dáa ẹgbàá mo sọ fún yín Ṣẹ̀fíù Àlà o. So àwọn pàṣọ yẹn kò sí nǹkan tí Wàsíù lè ṣe kán yàgò fún Wàsíù láéláé, wọ́n máa káwọ́ sókè fún ni. Ṣé màláìka la fẹ́ sọ ni? Even gbàgán tí ọ̀rọ̀ ṣe láàrin àwọn àti màláìka still ó settle pẹ̀lú wọn. Ṣé bí mo rí màláìka lórí ìkúnlẹ̀ tí Wàsíù bóyá àgbo jẹ̀dí ló mu ni bóyá ọ̀pá ẹ̀yìn ni tí màláìka wà lórí ìkúnlẹ̀ wájú ẹ̀. So ó ní ẹ̀mí ìkóyàn mọ́ra. Àwọn èèyàn míì wọn kàn understand Wàsíù ni. Wàsíù ò ń ṣe òkúròrò. Ó kàn jẹ́ pé tó bá ti bínú wàá rí lójú ẹ̀. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ níbi òkú ìyá ẹ̀ lórí ọ̀rọ̀ àwọn àfáà ganu kò ganu. Inú bí ni kì í ṣe pé bóyá ó kàn mọ́mọ́ fẹ́ mẹ́sì àwọn àfáà. Ìgbà tí àfáà oníkídìpá tó ní pé kó wá give apology kìíní kan ó insist ó ní pé òun ò ṣe anybody. You see so Wàsíù bó ṣe wà yẹn ó ní ẹ̀mí ìkóyàn mọ́ra but tó bá ṣẹ̀ wàá rí ní ojú ẹ̀. Then again ó ní ẹ̀mí ìdáríjì. Ṣé rí Òbésèré bó ṣe wà yẹn? Wàsíù ò hate Òbésèré o. Nǹkan kan ti lè ṣẹlẹ̀ láàrin wọn, àgbà lè ṣe bí àgbà kọ́mọdé ṣe bí ọmọdé but kò hate Òbésèré. Gbogbo nǹkan tó wà ńlẹ̀ Òbésèré ló fa ọ̀rọ̀ yẹn gùn. Òbésèré ló fa gùn. Nígbà tí Òbésèré fẹ́ máa tákù Wàsíù yẹn
ẹ̀mí Òbésèré ò gbé bọ̀ àwọn ọlọ́tẹ̀ fáǹsì Wàsíù kan bí àwọn Sànjí Ọlọ́runtóyìn àwọn kan lébùté mẹ́ta tán ní ojú náà tí Wàsíù bóyá disappoint wọn àwọn ọ̀rẹ́ Wàsíù kan àwọn fáǹsì Wàsíù kan àwọn náà lọ gbé Òbésèré tán lọ fún backing wọ́n bílífù pé Òbésèré lè lórin tó máa fi tọ́pù kíná porúkọ Wàsíù Àyìndé so that tí àwọn fáǹsì Wàsíù Àyìndé tán máa fi já sọ́dọ̀ Òbésèré but Ọlọ́run disappoint wọn Òbésèré ò lórin tó lè fi kanta Wàsíù and level tí Wàsíù fi program ara ẹ̀ pẹ̀lú orin tó ń kọ pẹ̀lú àwọn connection tó ní ẹ̀mí olórin kankan ò gbé ńlẹ̀ Yorùbá eléyìí confam ní látòrí àwọn bàbá tán ti ń kọrin kan tó bí Wàsíù kò séèyàn tó nírú connection tó Wàsíù ní kò sí so Wàsíù bó ṣe wà yẹn to me I don't see him as a bad person though kò sí perfect human being àwọn náà máa náà mistake táwọn náà ti ṣe but lórí ọ̀rọ̀ ohun àtó Òbésèré torí àwọn allegation tó Òbésèré fi kàn lálákọ̀ọ́kọ́ wọ́n fẹ́ gbé wọn papọ̀ Benson and Legis kò jẹ́ kán gbé òun pẹ̀lú ẹ̀ ó mọ̀ pé ó máa disfigure ohun kankan bẹ́ẹ̀ yẹn ṣé bí Wàsíù ó wà láò Pasuma tó ṣe Benson and Legis yà tó lọ́rọ̀ Benson and Legis loud in Lagos Wàsíù Àyìndé ló kọ́ ṣe yes nínú àwọn olórin Nàìjíríà Wàsíù Àyìndé làwọn Benson and Legis kọ́ gbé kan tó gbé Paso so àǹfààní tí Paso jẹ́ lára Wàsíù Paso ò lè sọ tán Paso mọ nǹkan tó ń ṣe tó ẹ bí Wàsíù bí Paso ṣe lọ join Òbésèré tán lọ bú Wàsíù nìbàdàn pé Paso pé kó lọ ṣe apology yẹn ni àkàmọ́yà àwọn èèyàn tán ní like Paso títí dè ní even èmi gan mo lè má like ẹ̀ bọ̀kọ́ number one mi ò ń fẹ́ kọ́mọdé rí àgbàlagbà fín bẹ́ẹ̀ mi ṣe wà yìí gbogbo wọn tó ń ṣẹlẹ̀ láàrin Kollington àti Wàsíù mi ò like ẹ̀ mò ń expect kí Wàsíù kó wálé fún bàbá yẹn kán dẹ̀ settle everything and mi ò nítorí reason yẹn kí wọ́n á ní pé yes kó Òbésèré máa fire Wàsíù lọ àbí kí Pasuma àbẹ́ anybody tí Wàsíù bá ti cross yín blast ẹ̀ ṣe rí nǹkan kan wà Ọlọ́run ṣọ́ra wa àwọn àgbàlagbà o ṣe pé wọ́n ní Yorùbá máa sọ pé Ọlọ́run máa mú àfa ó lè má jẹ́ ojú ọmọlé kéwú bó ṣe wù kí àgbàlagbà kó burú tó ìkankan sì wà ń bẹ̀ tọ́lọ́run sì ń protect lára wọn that's why tó pé ọmọdé ò gbọ́dọ̀ ti àgbà láṣọ mọ́lẹ̀ ọmọdé ò gbọ́dọ̀ rí àgbà fín even tán bá ṣe ẹ̀ fọpọlọ sí ẹgbàá mo sọ fún yín so Òbésèré ló fa ọ̀rọ̀ gùn Òbésèré dẹ̀ tún ro àròkàn gbogbo àwọn kan tó ṣẹlẹ̀ láyé àwọn sàwábà yẹn gbogbo ẹ̀ ló fetí gbọ́ gbogbo ẹ̀ ló gbọ́ so gbogbo kinní yẹn wà lára kan tó Òbésèré máàjì papọ̀ against Wàsíù but Ọlọ́run ló ń gbéyàn ga so Wàsíù ò hate Òbésèré tó bá hate ẹ̀ mo bébí ó ṣe hate ẹ̀ lẹ́nu láti ilẹ̀ kò hate Òbésèré o àṣebí Wàsíù àti Àyùbá ṣe bọ́n da nǹkan pọ̀ Wàsíù ní problem pẹ̀lú Àyùbá kan jẹ́ kó yé Wàsíù ń gbà ẹ́ lọ́hùn inú bí òun ó tẹ̀ wọnú rẹ́kọ̀dù tó náà sọ̀rọ̀ but Àyùbá kò kọjá bẹ́ẹ̀ Àyùbá kan gbàgbé gbogbo ẹ̀ Àyùbá kan fojú fo any other thing Àyùbá sọ̀rọ̀ ń pa pé Wàsíù iṣẹ́ mímọ́ yẹ ẹ lọ wádìí so Àyùbá ó kàn ṣe wé nù ẹ̀gbọ́n làwọn eléjà rẹ̀ ẹ̀dẹ́ ká fi wọ́n lẹ̀ kò sí nídìí kínní kan yes so Òbésèré ló fa ọ̀rọ̀ nǹkan tó wà láàrin wọn àti Wàsíù tó fagùn àwọn Sànjí Ọlọ́runtóyìn àwọn náà túnbọ̀ dákún ọ̀rọ̀ tó wà ńlẹ̀ torí gbogbo àwọn ẹnu òdùn sí Wàsíù mọ́ wọ́n dẹ̀ ń wá bí lẹ́yìn ìgbà tí máa tán kàn Túndé Tùlàǹpà tó kú wọ́n bílífù pé àṣírí Wàsíù máa tú torí Wàsíù ganan ṣe láìfù tó sọ pé wọ́n ní lẹ́yìn ikú Tùlàǹpà ó kú bí tóun fẹ́ gbégbà ṣùgbọ́n Ọlọ́run proof agbára ẹ̀ ọlá ẹ̀ nínú ayé Wàsíù Ọlọ́run kẹ̀dẹ̀rẹ́ mi dẹ̀rù pé ó láìka alábòsí ẹ̀dá àbó láìka èèyàn burúkú I'm telling you so Wàsíù bó ṣe wà yẹn ẹ̀dá kan ni o èèyàn ńlá dẹ̀ ni Ọlọ́run dẹ̀ kẹ́ you see so that's why tó ẹ fáwọn guys wọn fi ṣeré wọ́n mọ nǹkan tán benefit lára Wàsíù wọ́n mọ nǹkan tán benefit lára Wàsíù àwọn Wàsíù ló já fújì gbà lọ́wọ́ Barrister àti Kollington kò yí sí láti kọ Wàsíù ló já fújì gbà lọ́wọ́ Barrister àti Kollington
level tán fi ń kọ́ yẹn ẹni gbogbo àwọn tẹ́mi wọn ò gbé gbogbo wọn náà jádànù tá a gbórúkọ wọn mọ́ tí ẹ rò pé lásán ni torí Barrister àti Kollington wọ́n ti pín fáǹsì Fuji sí méjì wọ́n ti pín àwọn èèyàn bẹ àwọn kan Kollington àwọn kan Barrister bá ṣe ń gbọ́ nìyẹn bá ṣe ń gbọ́ nìyẹn títí di 83 bá ti ṣe ń gbọ́ nìyẹn so gbogbo àwọn tán jẹ́ bíi let me say àwọn mi lè pè wọ́n sẹ́ẹ̀tì wọn bẹ̀kọ́ wọ́n ju many of those people lọ gbogbo àwọn tán jọ kọ Fuji yẹn gbà ẹ lọ́rùn àwọn Sawaba àwọn Fatai Alao and so many of them tó ẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn sì wà láyé gbogbo wọn ni ìràwọ̀ wọn já dànù because ibi táwọn Kollington àti Barry ń kọrin yẹn làwọn náà lọ ń tò sí tẹ bá gbọ́ ohùn wọn ohùn oníṣẹ̀lẹ̀ńkẹ́ yẹn náà làwọn náà fi ń kọ bọ̀ ńgbà tí Wàsíù jáde Wàsíù fún ní fèsì míì Wàsíù mú ìlú yẹn simple Wàsíù jẹ́ kó yí àwọn guys yẹn wípé with ordinary sakara pẹ̀lú bandset o lè kọ Fuji you see so Wàsíù ló já Fuji yẹn gbà lọ́wọ́ àwọn bàbá yẹn so òun ló jẹ́ kó yí sí fáwọn àwọn young guys láti kọ Wàsíù Àyìndé ẹlòmíì ò mọ̀ but that is the truth ìgbà tó náà kọ́ bẹ̀rẹ̀ ọkọ̀ ló ń bá wọn kọ níwàlẹ́wà yẹn bọ̀ ńgbà tó wá rí i pé no ó dà nǹkan gbọ́dọ̀ change ó change ẹ̀ dátàlá 84 so ó open mind àwọn guys wọ̀nyí pé no àwọn gan lè kọrin àwọn gan lè kọ Fuji yìí so kò ń ṣiṣẹ́ kékeré ni Wàsíù ṣe ní agboolé Fuji so àwọn guys tán wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n fọlá yẹn fún wọ́n fi ìyẹn fún wọ́n gbórí yẹn fún you see so tá bá bọ́ sórí àwọn Òbésèré ẹ mọ̀ torí ọ̀rọ̀ star ó ti mú ká máa gbàgbé àwọn Àkànní ká máa gbàgbé àwọn Kàbákà àtàwọn kan tó yẹ kó ṣáájú àwọn Òbésèré ọ̀rọ̀ nípa star so tá bá ní ká bọ́ sórí àwọn Òbésèré mọ́ sí orí àwọn Pasuma sí orí àwọn guys wọ̀nyí oníkàlùkù náà ló níwà títí wọn Òbésèré fẹ́ fọ́ọ̀mù team ó láìkí kó fọ́ọ̀mù team bí irú àwọn Paso yẹn àtàwọn sẹ́ẹ̀tì wọn yẹn kó jẹ́ bí òun ló jẹ́ bí olórí wọn kíní yẹn wà nú ẹ̀ láti ilẹ̀ so ńgbà tọ́rọ̀ wá ṣe lánàá àti Wàsíù yẹn òun ló ṣe lọ gáàngì gbogbo ló ṣe lọ gádà gbogbo àwọn tí Wàsíù ti tó dà pé ó ti disappoint bí irú àwọn Sandoka so that àwọn èèyàn á lè fi ẹ̀hónú náà kàn fi ṣe kíni kàn fi gbé action jáde ó dẹ̀ jẹ́ kó yé àwọn pé ọ̀nà tí Wàsíù ń lọ ni pé kò fẹ́ kẹ́nìbọdí tó ń wo pé bíi pé kó dé látà abroad kí gbogbo àwọn lọ pàdé ẹ̀ ní airport pé nǹkan tó ń fẹ́ nìyẹn o ẹ jẹ́ ká jára wa gba o Sandoka jára ẹ̀ náà sọ̀rọ̀ kíní kan gbá òkòkò bàbá ṣàsùn Paso ńgbà yẹn òun kàn jẹ́ kíni ó kàn gbórí wọ ni bọ̀ ńgbà tí Paso dé Èkó àwọn tiẹ̀ pé ọ̀gbẹ́ni wa ó dà pé òun ṣe mistake o inú mi dẹ̀ dùn pé kò sọ pé kàn fi òun lẹ̀ inú mi sì dùn fún irú ìyá tí Ọlọ́run fún Pasuma tí ìyá ò dákẹ́ tó ní òkè ó yá a máa lọ bẹ̀ náà ni tán lọ bẹ̀ Wàsíù ó dẹ̀ tánu Wàsíù ṣe bẹ́yìn ìgbà ẹni Wàsíù aláwọ̀ Paso kó play ńlá Parias ẹ mọ̀ nǹkan tí La Parias ṣe nú láìfù Paso náà ni ṣẹ̀rò pé easy láti play ńlá Parias ni kò easy láti play ńlá Parias Wàsíù gba La Parias ó gba La Parias tán náà ṣèbí kọ́lé ti kọ́ play ń bẹ̀ kí náà rí àwọn èèyàn wọn kó gbogbo style àwọn quality yẹn jẹ bọ̀ ńgbà tí Wàsíù gbá La Parias mú ẹ gbàgbé ẹ̀ lọ́wọ́ tí kan lára àwọn promoter wa Paso tán bá Wàsíù sọ̀rọ̀ Wàsíù ní kò sí Paso wọbẹ̀ ó lọ play wọ́n fún lọ́jọ́ tó wá ń play so àwọn advantage tí Paso rí lára Wàsíù kò ń ṣe kékeré so ó benefit lára Wàsíù Òbésèré ò ní understanding ó sọ pé ògo ẹ ló lọ gbé fún Wàsíù irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó jọ irọ́ ni ẹgbàá mo sọ fún yín Òbésèré like ọ̀tẹ̀ torí nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti Wàsíù kò tóbi tá a fà lọ yìí kò tó rárá ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ ṣẹ̀ mí o ọ̀rọ̀ tá a lè parí lórí ọ̀rọ̀ Benson and Hedges àṣebí wọ́n tún padà ṣe Benson and Hedges lẹ́yìn ìgbà yẹn tó gbé ọmọ má bínú òkè kò sí wàhálà a máa mọ báyìí máa settle yẹn so tí Wàsíù tó fi lè settle pẹ̀lú Paso
tí ẹ rò pé kò wá lè sẹ́tù pẹ̀lú Obesere but Obesere tó tọ́ sókè ó fojú gbà ni pé àjọ máa ná tán bí owó tó kò dẹ̀ sí nǹkan méjì torí àwọn guys tán wà lẹ́yìn ẹ̀yẹn torí gbogbo àwọn yẹn wọ́n bí lè pa àwọn ní kóòdì Wàsíù lọ́wọ́. Àkàndé ti kọ́lé fún màmá ẹ o kinní kan igbá òkòkò bàbá ṣàsùn Wàsíù ló fi gbogbo kinní yẹn ló fi ń ṣàkárá ńgbà tí wọ́n fi Wàsíù ẹ̀nà ẹ̀wò Wàsíù lọ jẹ olú ọmọ of Lagos ìwọ ló fẹ́ jẹ ọmọ jọmọ lọ ta ni ò mọ̀ pé Wàsíù ló ń ta sí kàkà kọ́mọdé Pamíláyò máa fòjórókun náà Wàsíù kọjá bẹ́ẹ̀ ńgbà tí Wàsíù tán fi tí ọba òye kan fi Wàsíù jẹ olú ọmọ of Lagos tí wọ́n á fẹ́ jẹ oyè tó tọ́pùlẹ̀ pé ọmọ jọmọ lọ ẹ wá ní kí Wàsíù kò káwọ́ lẹ́rán no mi ò sọpọ́tì gbogbo àwọn kan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lọ́jọ́ yẹn gbogbo bí wọ́n ṣe fẹ́ Ọlọ́run ṣe wọn pa Obesere o bọ̀ gbogbo ìyẹn la fi ń mọ̀ yí pé tí bàbá fi ju ọmọ lọ kò ń ṣe kékeré you see everything everywhere tí Wàsíù bá gbà wàá fẹ́ block ẹ̀ wàá fẹ́ sọ̀rọ̀ wàá fẹ́ àpí àbí pé o superb jù lọ it's not true kò work egungun be careful àwọn alápálá ti gbàjọba tó ń bá gbà tán Valentine kan ló fẹ́ gbé all those things so although èmi rí àṣírí ọmọdé so ibi tí mò ń lọ ni pé Wàsíù ò ń ṣe èèyàn burúkú lóò gbogbo àwọn bàbá yìí ló ní tiwọn lọ́wọ́ but bá a ṣe ń fi ojú wo Wàsíù mo fẹ́ káwọn èèyàn gbé kinní yẹn kúrò máàndì wọn Wàsíù is not a wicked person àwọn èèyàn ń benefit lára Wàsíù bó kàn ṣe ń approach ọ̀rọ̀ bó ṣe máa ń approach ọ̀rọ̀ address ọ̀rọ̀ ẹ̀ ló máa ń mú káwọn èèyàn believe pé kò ń ṣe òkúròrò ẹgbàá mọ́ ẹ sọ fún yín Wàsíù. bẹ́ẹ̀ bá lẹ́ni ilé àmọ́ èèyàn bí ìyọba a máa ń ṣe kankan èèyàn tí ó lẹ́ni ilé yìí bó bá ń sunkún ẹ̀ má bá wí. Torí inú gbogbo tó yẹ ká ní pé ń bá lọ́wọ́lọ́wọ́ wọ́n níbi owó lè dè ọ̀gá ní kó o ṣe pé ń bá dáṣọ wọ́n níbi aṣọ lè wọ̀ ààrẹ bá bí tòótọ́ aṣọ ní ìbora ṣùgbọ́n ẹni olówó tí ò láṣọ bó bá léèyàn ohun gbogbo lórí ó ti lọ́la òun lẹ́yìn ìṣẹ̀fíù mi. Àwọn ṣẹ̀rẹ̀ fi ìwà gbogbo. Tòótọ́ ọmọ ló jẹ́ bá dẹ́kọ̀ òye alábà bí. Ṣùgbọ́n alákọ̀ọ́lé ẹni ọ̀rẹ́ ẹni ní. Ẹni bá pọ̀ nílé wá sí ìwù ó ti dọ̀rẹ́ ẹni. Wàláì níbi ó fẹ́ pọ̀ nílé torí mò ń wú lójoojúmọ́ iṣẹ́ nínú ní ìlú. Àwọn ṣẹ̀rẹ̀ fi ìwà alábíyá. Ó dàbọ̀ mọ́ mi lọ́wọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ nítorí ẹ̀ẹ́là jìkẹ́gbé. Ṣèfíù, àárín èmi àti ẹ. Wá fíà, àárín èmi àti ẹ. Ṣèfíù, àárín èmi àti ẹ. Gbogbo ṣe gbogbo alábàbí kò ní bàjẹ́ ọlọ́run àlà oríṣẹ́ òfin ìjì ọlá ìparábíẹ́ èmi àti ẹ àjọkọ́ sí Nàìjíríà àti ìjọkọ́ sí Canada. Àwọn méjèèjì forí pamọ́ sí Canada àjẹ́ ìdúró ọwọ́ kó. Ó wá ní bàbá ọkọ̀ aláwọ̀ ṣẹ́ fi ọ̀làwà rọ. Ó bàbá àfi àjùmọ̀. Ṣèfíù, wọ́n bá tẹ́ kòtò sílẹ̀, wọ́n tẹ́ nínú lórí o. Fún àwọn wọ́n sùn sí àwọn àgbẹ̀. Iná bá bá dálẹ̀, ẹyẹ kúrò kú. Ẹyẹ mi ló fi sùn àsùn sọ. Ara ó àṣírí ẹ̀kọ́ rẹ̀ kò dìbò. Jẹ́ kó wá kú ẹ̀ àwọn ṣe fún mi. Ọ̀tá ẹ̀ ọ̀tá mi. Ṣèfíù àdáwọ̀ ọ̀rẹ́ mi. Èèyàn tó bá ti ń bá ẹja èmi ló gbú. Ṣèfíù, èèyàn tó bá ti ń bá ẹja èmi ló gbú. Ṣùgbọ́n bó bá ń bínú,
bínú sí ọ̀fẹ́ rìn kan má bínú sí mú sí ní ìhù ìjàgbọ́dá ìyẹn mú sí ní ìhù ní bàbá mi ara bó bá bínú má bínú sí sáàsì òṣùpá bó bá bínú má bínú sí pàṣẹ àjùmọ̀ bó bá bínú má bínú sí kọ́lá adé ọ̀nà òkùnkùn. Ṣàbí wọ́n lè bá wọ́n lè bá àlọ́ wọ́n lè bá wọ́n lè bá ìbáraẹ̀bíà ó lọ́wọ́ wọn lọ́wọ́ ó ti ṣe é wọ́n lè bá ìbáraẹ̀bíà. Ó ti lọ mọ́ wọn lọ́wọ́, wọ́n ti ṣe ọ̀nà ọ̀lẹ́ ọ̀nà ọ̀hádé ní ìṣẹ̀lẹ̀ omi. Torí pálá ọ̀rẹ́ mi ni. Ó lè jọmọ́ fún mi ìṣẹ̀lẹ̀ omi ìyàwó. Ṣùgbọ́n bàbá wẹ̀ bàbá ẹ̀ jẹ́. Ó tún wá dáná fún mi nítorí ìyàwó. Ṣẹ́ríṣẹ́ ọlọ́run wá sí ìyàwó. Ìdúgbò wá ṣe gbà láórí lọ́rọ̀ mi o. Àrùkọ má ṣe gbà láórí lọ́rọ̀ mi. Aláwọ̀ ṣẹ́bí bàbá fi àjò. Wọ́n kì í nílé àfáàní. Aláwọ̀ ṣẹ́bí ọmọ kò ṣẹ́bí ìlú mi. Kò ṣọ́gbẹ́wẹ̀ bàbá ọkọ̀ ṣẹ́bí ìlú. Kìíní kan máa ṣe ṣẹ́bí ìlú yóò. Wọ́n bínú orí ẹ̀kọ́ pé kò í máa dùn. Wọlé kún wọn sájí. Owó bàbá ráyà. Ọlá bàbá ráyà. Ṣèbí òyìnbó. Aláwọ̀ adéyí. Ẹ má bàa rí bí ara bá wí. Ibà mi ṣe bí ẹ̀ lọ́rọ̀ mi. Aya mi ṣe bí ẹ̀ lọ́rọ̀ mi. Ó ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Ìrẹsì òròmí àjìká ẹgbẹ́. Pápẹ́pọ̀ kò ṣe fi hù mí àdáwó. Ọ̀làbàbà rábíà, àjọṣe wa ní bàjẹ́ lọ́nà ọ̀dọ́kùn ọba. Ṣẹ̀fí tó kú wá ní òun lójú. Bẹ́ẹ̀sì náà ní kí ẹ, òkè náà ó kí ẹ. Àjùgà ẹlẹ́, Emmanuela ní kí ẹ. Àlàó Adéó, Ṣẹ̀fí. Àlàó Adéó, Àlàó Adéó. Aláwọ̀ adó, àbá oko, àlàmì bí, àbá oko, àlàmì bí. Láti bí ní Canada, títí ní Amẹ́ríkà, ó bá jayé jíjí. Ìjọba, ó bá jayé jíjí. Akàgbẹ́kọ́ sínú ìṣọ̀lá o. Ó bá jáyé títí. Akàgbẹ́sà yìí ní òṣùpá o. Ó bá jáyé títí. Akàgbẹ́jí wọ́n láìwọ̀ dúró. Ó bá jáyé títí. Akàgbẹ́kọ̀ láìka sílé mi. Ó bá jáyé títí. Bàbá àmà wẹ́wẹ́. Ó bá jẹ́ ayé jíjí, àbàgbé omi sẹ́rẹ̀ o. Ó bá jẹ́ ayé jíjí, àbàgbé léwọ́lẹ̀ ààyè bá mi. Ó bá jẹ́ ayé jíjí,
owó bá jẹ́ ayé títí má gbàgbé ìṣẹ̀lẹ̀ kọ́rẹ́nsì. Owó bá jẹ́ ayé títí má gbàgbé kọ́ládé o. Ọmọ ọ̀dọ́ ló kọ́ládé o. Kọ́ládé o. Owó bá wá jẹ́ ayé títí má gbàgbé Síkírù kò lọ títí. Pírẹ́sídẹ̀ntì gbogbo Fújì ní Nàìjíríà. Àti káàrí ayé o. Kò lọ títí Síkírù ní. Woman president. Má gbàgbé ẹ̀mí àdúgbò. Má gbàgbé ẹ̀mí àdúgbò. Ìyọmọ mi bàbá àgbọ̀ sẹ́mi. Àlàó Adó ṣẹ̀mí. Má gbàgbé Abíọ́lá o. Ọjọ́ dúró ni.